ènìyàn ti kọrin ó yá ẹgbà tùpà wá ẹ wá wá Agogo Ayọ̀. Ẹ káàbọ̀ sí abala ìròyìn lórí ètò wa Agogo Ayọ̀. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Kókó inú ìròyìn náà rèé. Ìyàwó SAIDI ni mo jẹ́, FATHIA Balógun ló sọ bẹ́ẹ̀. Olùṣọ́ àgùntàn ní òun ò pe ẹgbẹ́ APC ní ẹgbẹ́ èṣù. Mi ò kọrin fún orílẹ̀-èdè Nàìjíríà, IYANYA ló sọ bẹ́ẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ó dàbí ẹni wípé òṣèrébìnrin ilẹ̀ Yorùbá FATHIA Balógun kò tí ì ṣetán láti fi ọkọ rẹ̀ àná SAIDI Balógun sílẹ̀ rárá, nítorí lẹ́nu lọ́lọ́ yìí ni ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú àwọn oníròyìn tó sì fi hàn fún gbogbo àgbáyé wípé àwọn kàn yẹra fúnra àwọn fúngbà díẹ̀ ni àwọn ò tí ì kọ ara àwọn gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó bí àwọn kan ṣe lérò. Eléyìí túmọ̀ sí wípé ìwé ìpèjọ́ tí SAIDI fi pè lẹ́jọ́ fún lílo orúkọ rẹ̀ kò lè so èso rere kankan, nítorí pé FATHIA ṣì lẹ́tọ̀ọ́ láti lo orúkọ SAIDI tí í ṣe Balógun gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀. Òṣèrébìnrin náà tó tún jẹ́ alákòóso eré tí wọ́n fi òpin sí àyẹnusọ ọ̀rọ̀ wípé àwọn méjèèjì wà nílé ẹjọ́ fún lílo orúkọ yìí, ó sì fi hàn pé ó ṣeéṣe káwọn sì padà fẹ́ ara àwọn lọ́jọ́ iwájú, nítorí pé àwọn ẹni tí Ọlọ́run bá ti so pọ̀ kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ yà wọ́n. Lẹ́yìn lọ́lọ́ yìí ni a ka ìròyìn kan níbi tí olùṣọ́ àgùntàn Túndé Bákàrè tìjọ Lateran Assembly ti sọ wípé ẹgbẹ́ All Progressives Congress APC dàbí ìjọ èṣù nínú ìwàásù rẹ̀ kan, ṣùgbọ́n olùṣọ́ àgùntàn náà ti jáde láti sọ wípé òun ò sọ bẹ́ẹ̀ rárá. Agbẹjọ́rò fún olùṣọ́ àgùntàn Bákàrè fi ìdí rẹ̀ múlẹ̀ wípé irọ́ funfun báláwo ni ìròyìn náà tó tàn káàkiri orí ẹ̀rọ ayélujára, kò sì sí òtítọ́ kankan bó ti wù kó kéré mọ́ nínú rẹ̀. Agbẹjọ́rò náà wá fìdí rẹ̀ múlẹ̀ wípé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mú ọ̀ràn kan dání, ó jẹ́ eléyìí tó fi ìlọkulọ̀ lọ olùṣọ́ àgùntàn Bákàrè, ó sì kó ìtìjú àti ìdálẹ́bi bá a pẹ̀lú. Gbajúmọ̀ olórin orílẹ̀-èdè Nàìjíríà ní IYANYA ti fèsì sí àwọn ọ̀rọ̀ ẹ̀gàn tó ń jáde látẹnu àwọn olólùfẹ́ rẹ̀ wípé àwọn orin rẹ̀ tuntun ò tètè rinlẹ̀ tó bí wọ́n ṣe lérò, nípa fífi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn orin òun tuntun kì í ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà rárá. Ìràwọ̀ olórin Lekwa Uku náà jáde síta gbangba pẹ̀lú àṣeyọrí àwọn orin rẹ̀ bíi Sexy Mama, Kùkẹrẹ àti Your Waist, ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ti ń ṣiṣẹ́ lórí àwo orin tuntun, àwọn orin tuntun bíi Lekwa Uku àti Ewe kò rí ìtẹ́wọ́gbà dáadáa látọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, tó sì jẹ́ wípé níṣe ni àwọn orin náà tún rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀gàn gbà látọ̀rí ẹ̀rọ ayélujára. IYANYA wá fèsì wípé òun ò kì í ṣe olórin ìlú Èkó nìkan, àwọn orin òun kì í sì ṣe fún ẹnìkan tàbí orílẹ̀‐èdè kan ṣoṣo. Ó ní òun ní àwọn olólùfẹ́ lórílẹ̀‐èdè Congo àti káàkiri ilẹ̀ Áfíríkà, àti wípé lọ́dún yìí gan gbogbo eré orin tí òun fẹ́ ṣe kì í ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Olórin olókìkí náà ti wá ṣetán láti gbé àwọn orin tuntun jáde lọ́dún yìí, ṣùgbọ́n pẹ̀lú bí gbogbo àwọn orin rẹ̀ tuntun kò ṣe rinlẹ̀ dáadáa, ó ṣeéṣe kó má rí àṣeyọrí tó ti ìgbà àkọ́kọ́. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ìyàwó SAIDI ni mo jẹ́, FATHIA Balógun ló sọ bẹ́ẹ̀. Olùṣọ́ àgùntàn ní òun ò pe ẹgbẹ́ APC ní ẹgbẹ́ èṣù. Mi ò kọrin fún orílẹ̀-èdè Nàìjíríà, IYANYA ló sọ bẹ́ẹ̀. Àwa ìjìbálò lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayọ̀ fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ máa bá wa kálọ. Ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó.